ìwòye ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń fẹ́ kí n máa darun mi lẹ́sẹ̀ rí bínú mi ṣe pọ̀ ṣé lè ní máa dálẹ̀. Anyway, ohun tí mo fẹ́ sọ yìí mi ní kẹ́ má bú mi o, pàápàá ẹni tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ ẹ bú mi tẹ́ bá fẹ́ bú mi. Àwọn nǹkan wà tí àwọn nǹkan kan wà tí ọmọ ọkùnrin lè ṣe tí ọmọ obìnrin ò lè ṣe. Tí ẹ bá ń sọ tí àwọn èèyàn ló mú wá o, tí n bá rí mi ò kí ń sọ o. Tẹ́ bá ń sọ pé gbogbo nǹkan tọ́mọ ọkùnrin lè ṣe lọmọ obìnrin lè ṣe. Àwọn nǹkan kan wà tí ọmọ ọkùnrin tí òbí tó need ọmọ ọkùnrin fún tí ọmọ obìnrin ò lè carry ẹ̀ over. Now, àwọn ọkùnrin kan wà láyé tó jẹ́ pé dóòlè ni wọ́n need ọmọ ọkùnrin. Tó dẹ̀ jẹ́ wípé irú àwọn ọkùnrin yìí gan tó bá fẹ́ marry, ìgbéyàwó registry àbólórùka kò tọ́ sí wọn. Àwọn ni bí ọba, àwọn ni bí ẹni tí Ọlọ́run bá fi sí position kan bí Ààrẹ Ọ̀nà Kakanfò, àbí ẹni tọ́lọ́run bá fi sí position kan tó jẹ́ wípé ó need ọmọkùnrin láti carry position yẹn kó fi lé ọmọkùnrin lọ́wọ́ kọ́mọkùnrin carry ẹ̀ over. Ó need orúkọ tó láti wà protected tí ò gbọdọ̀ parẹ́ láyé. Irú àwọn ọkùnrin yẹn ìgbéyàwó olórùka ò tọ́ sí wọn. Irú àwọn ọkùnrin yẹn wọn ò ní láti vow pé káwọn máa ṣe vow kankan pẹ̀lú obìnrin. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn náà ni bí ọba, bí àwọn olórí ìlú, bí àwọn tó hold position, bí àwọn ọlọ́lá ìlú, bí àwọn mọ́gàjí ìlú. Wọn ò ní láti bọ́kùnrin kan ṣe ìmùlẹ̀ ìgbéyàwó. Wọn ò ní láti bóbìnrin kan ṣe ìmùlẹ̀ ìgbéyàwó. Wọn ò ní gbogbo àwọn ìtàn mo bọ́kùnrin jìyà yẹn kò tọ́ sóbìnrin wọn lẹ́nu. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn obìnrin wọn máa ń bá wọn nínú ọlá ni. So kí ìyàwó ló fẹ́ bá wọn jẹ tó fẹ́ claim? Pátápátá wọn á tọ́jú kọ́kọ́rọ́ site sí ẹ lọ́wọ́ níbi táwọn òṣìṣẹ́ ti wá ń gba kọ́kọ́rọ́ tó dẹ̀ ń mójútó. Kí ni nǹkan tó ọwọ́ wo ló fẹ́ fi walẹ̀ fún wọn tó pé ìwọ gan bá rò àwọn ọkùnrin báyìí nínú ọlá ni? Ẹni obìnrin tó bá bá ọkùnrin nínú ọlá, ọkùnrin ò gbúdọ̀ vow fún àbí pé kó sọ fún pé òun fẹ́ ṣèyàwó olórùka. Àwọn tíyàwó olórùka tọ́ sí àwọn oní ẹran mẹ́ta pọ̀ nǹkan. Àwọn tí wọ́n lè kàyé aṣọ tó ní, tó lè kàyé nǹkan tí wọ́n ní. Ẹni tó bá ti wà nínú ọlá, tó ti lọ́rọ̀, tó ti lẹ́ṣin lẹ́kan, ìyàwó olórùka ò tọ́ sí torí pé kò sí bó ṣe fẹ́ ṣe é. Kò lè obìnrin kan ìgbẹ́ ni ọlá ẹ̀. Bóbìnrin kan bá fẹsẹ̀ tẹ̀ kò léegun á ti ro. Ọba tí ò bá lọ́mọkùnrin kò tí ì táṣẹ ilé ẹ̀ pa. Ọba tí ò bá ní ọmọkùnrin tó máa gbé orúkọ ẹ̀ tí kì í ṣe pé orúkọ alájọpọ̀ táwọn obìnrin máa ń jẹ́ tó máa ní bí Olúyinká Àyàndá Àlàdé, Olúyinká Ọba Akran Àlàdé. Irú àwọn orúkọ yẹn òfútù fẹ́ tẹ̀ yẹ̀yẹ́ ni. Ọba láti ní ọmọkùnrin tó máa gbé orúkọ ẹ̀ over, tí kì í ṣe ọmọ obìnrin tó máa join orúkọ tó máa rí àwa gbádá fún kó wá joyè. Nítorí ẹ̀ ó ṣeé ṣe àwọn ọba kan wà tán níyàwó tíyàwó wọn ya wèrè, tíyàwó wọn tó jẹ́ pé àwọn ìyàwó wọn onítàn bú ni, wọn ò kì í fẹ́ rí i pé wọ́n níyàwó míì. Irú àwọn ọba yẹn wọ́n máa ń dàbí ọgbọ́n ni wípé kó lọ fẹ́yàwó kan sí Amẹ́ríkà sí London tó máa ṣàbíamọ ọkùnrin fún ẹ. Irú àwọn ìyá ọba yẹn wọn ò gbúdọ̀ tún fẹ́ àgbàlagbà bí àwọn ọmọdé tó máa ṣètè ṣàbíamọ tó yẹ pé bó bá dó wọn lórí itan báyìí wọ́n ti máa lóyún. Torí ẹ má jẹ́ ká tanra wa, irú ìyàwó yẹn ọmọkùnrin ló lé. Bẹ́ẹ̀ náà ni mọ́gàjí ìlú, bẹ́ẹ̀ náà ni àwọn tọ́lọ́run bá dá lọ́lá tó need ọmọkùnrin. Àwọn aláìmọ̀ kan náà máa ní nǹkan sí nǹkan tọmọkùnrin lè ṣe tọmọbìnrin ò lè ṣe. Irọ́ ni. Àwọn position kan wà tí ọkọ àbí bàbá máa wà láyé tó need ọmọkùnrin tó máa delédè tó bá lọ tán. Bí ọmọkùnrin go lówó lọ́wọ́, fígọ̀ ọmọkùnrin àti pé ó jẹ́ orúkọ yẹn yàtọ̀ sí ọmọbìnrin tó wà attach orúkọ bàbá ẹ̀ mọ́ orúkọ ọkọ. Fígọ̀ ọmọkùnrin pé ó dúró yẹn nǹkan ló jẹ́. Sọtaba ọba tí ò bá lọ́mọkùnrin ìrìn àjò ẹ̀ ò tí ì tó láyé. Tó bá wá ní pé òun fẹ́ ọba ò kí ń wà faithful síyàwó torí pé Ọlọ́run ò ṣorí wọn lórí pé kí wọ́n wà faithful.
Ọlọ́run ò ṣorí wọn lórí ìyàwó olórùka. Bẹ́ẹ̀ náà ni mọ́gàjí ìlú, bẹ́ẹ̀ náà ẹni tí Ọlọ́run bá dá lọ́lá tó ní ìdí ọmọkùnrin láti kárí orúkọ ẹ̀ over. Ẹ má jẹ́ ká tanra wa, ẹni tó bá máa bú mi ní kó má bú mi alálàálá. Ńgbò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó lárùn lára, tí ẹ bá rẹ́ lòmíì tó lárùn lára, àrùn ti yín níwò pé yín gan lárùn, ẹnu yín lẹ máa kọ́ fi ṣọṣọrọ láti fi bẹ́ lòmíì alárùn, àrùn dẹ̀ wà lára ti yín tó ju ẹlòmíì tẹ̀ ń bú lálárùn lára lọ. tó bíyàn bá bú mi kò kàn mí. Gbogbo ọba aládéládé tí ò bá tí ì bímọ ọkùnrin, ìrìn àjò ẹ̀ àti àṣẹ ò tí ì múnádóko, kò tí ì tó. Bó bá wá níyàwó wèrè àbí gbogbo mọ́gàjí ìlú àbí gbogbo balógun ìlú tí ò bá tí ì ní ọmọkùnrin tó lóun jókòó lórí ìyàwó olórùka àbí àkọ́fẹ́ ìyàwó nítorí ẹ̀kíní kan, Ọlọ́run jó lè fi dà lélẹ̀ lẹ́sẹ̀ Olódùmarè. Ẹ má jò bàjẹ́, kò bàjẹ́ lójú ní ayé Olúgbọ́n, kò bàjẹ́ láyé Àrẹ̀sà, kò bàjẹ́ láyé Àrọ̀gún ilé ìlà, ẹ má jò bàjẹ́ lórí ẹ̀yin kan. Ẹni tó bá ti jẹ́ mọ́gàjí, balógun, ọba ìlú, irú wọn kìkì kò gbúdọ̀ máa bọ́ lẹ́nu ète wọn pé n tí ọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe ò sí, n tí ọmọkùnrin lè ṣe tí obìnrin ò lè ṣe ó wà. Tó bá ti wá níyàwó wèrè, àwọn ìyàwó onítàn bú, àjọjìyà ni. O láti dàbí ọgbọ́n, ẹ tiẹ̀ lè wá bárù àwa àbíbò míì kó lọ fẹ́, kó jẹ́ pé ńgbà táwọn ọmọ yẹn bá máa fi yọ gan, ọwọ́ ìyàwó ti bọ́, kò lè ṣe nǹkan kan mọ́. Ẹ ní ìdọmọ ọkùnrin, ẹ má jà tanra wa. Ẹ ní ìdọmọ ọkùnrin, gbogbo ẹni tọ́lọ́run bá ti ṣe lọ́ba ní mọ́gàjí ìlú lọ́lọ́lá, rẹ́gísítírì olòṣì ló wà fún, rẹ́gísítírì akúṣẹ̀ ló wà fún, kò sí fún olówó, kò sí fẹ́ni tó ti nẹ́ṣiné kan. Akúṣẹ̀ ni rẹ́gísítírì wà fún, láwọn tó ti rora wọn pin pé ayé àwọn ò lè dá mọ́, àwọn ló ní rẹ́gísítírì. Shabarikolo.com. Ẹ lè bú mi o, mi ní kẹ́ má bú mi o. Ẹni tó bá ti lówó, tí obìnrin bá ti bá ń lé, tó bá nínú ọlá nínú owó, òun kọ́ ló ní rẹ́gísítírì. Àwọn Allah tààràgó Ọlọ́run yóò gbàdúrà wa, ẹ jẹ́ a máa wò ilẹ̀kùn àánú yóò ṣí, àwọn ló ní rẹ́gísítírì. Gbogbo ẹ̀yin obìnrin, ẹ má gbàgbé láti pe Ṣínà o, mi ò ní nọ́mbà yẹn ń bí. Ẹ má gbàgbé láti pe Ṣínà tẹ́ ẹ bá fẹ́ ṣe bísínẹ́sì náà pa, tẹ́ ẹ mọ̀ pókó ọkọ yín ò ṣiṣẹ́ mọ́, ẹ má gbàgbé láti pe Ṣínà. Nọ́mbà Ṣínà dà? Ẹ pe Ṣínà sórí nọ́mbà yìí 08063031160. Ó dàbọ̀.